However, KBC assured us that he would build the OMDC, and in keeping to his word, the groundbreaking of OMDC Center is being done today. It is therefore my prayer that the Almighty Allah gives KBC the grace and good health to finish this laudable project. Amen. Adé apẹ lórí o, àgbà apẹ lẹ́sẹ̀ o, ìrùkẹ̀rẹ̀ ajẹ abu adi okini, ẹṣin ọba àjòkúpẹ́ o, àwọn olórí wọn ṣiṣẹ́ bí o, wọ́n ní kí a gún káàdì kíni yá fún yín àti àwọn ẹ̀bùn kékeré yìí fún ayẹyẹ tòní tí kíni foundation ta fẹ́ ṣe. Wọ́n fi ohun ránṣẹ́, wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ tó bóyá tabádọ̀hún a lè ka nǹkan tí wọ́n fi ránṣẹ́. Nínú náà akin èmi ni Honourable Justice Solomon Olúgbèmí, èmi ni alága of Multi-Door Court House. Ẹ ṣé àdúpẹ́. Ṣáà láti wọ̀. Àwọn náà fi àsìkò dúpẹ́ lọ́wọ́ adájọ́ àgbà ìyá wa Mọ́súnmọ́lá Àránilọ́lá Ìgbòho pé wọ́n fi gbogbo ògbà. Nítorí pé bí a bá ti ń ṣe ayẹyẹ lórí ni wọ́n máa rántí nítorí pé wọ́n ti ní ọ́fíìsì méjì ọ̀sẹ̀ yìí òun ni wọ́n fi di èèyàn wa ọlọ́run lè máa lè ọba láàrin ọkọ̀ ọba àdọ́gba òṣà òye lẹ́sẹ̀ àti àwọn tó jọ̀gá àtẹ̀lẹ́tẹ̀ jẹ́ ọmọ lábẹ́ wọn gbogbo ènìyàn kan ní ẹ̀mí pẹ̀jú àti débi pẹ̀lú ayọ̀ ẹ̀sìn pàwọn pẹ̀lú ayọ̀ ìtàlẹ̀ tó fi lélẹ̀ lélu àti bíbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àti iṣẹ́ wọn parí eléyìí ò ní kú sọ́nà bí sí agbára ọlọ́run ojú agbẹ́bẹ̀ bẹ̀rẹ̀ ló máa parí ẹ̀ àjọ péjọ sí ní Jesus of the Multi-Door Court House, OMDC Center at Idioke, today the 23rd day of June 2024. It's been delivered by my humble self, Honourable Justice Solomon Olúgbèmí. I will read exactly what she has written down. My lords here present, Benny, Kábíyèsí Ọba Saheed Ufaloun Ògúnsànyà Olú of Idioke, all Kábíyèsís and chiefs here present, distinguished ladies and gentlemen. It
gives me great pleasure to deliver this goodwill message at the groundbreaking of the Ogumotidor Courthouse Center here in Idioke. This project, at completion, will make it the first citadel of justice constructed by His Royal Majesty, Kabiyesi Oba Saheed Ifálohun Odúsànyà. He has done so toward the enhancement, advancement, and development of this town, and most importantly, for the delivery of quick justice to the people of Idioke and its environs. Sometime in July 2023, I was invited for the commissioning of the High Court number 2. This shows the zeal and enthusiasm displayed by Kabiyesi to develop Idioke town. Kabiyesi started bringing justice closer to the people by first building the magistrate court and the magistrate quarters, which was commissioned in 2020, and the High Court number 1, which was commissioned in 2021. Kabiyesi promised then to build the Ogumotidor Courthouse Center, but because of the voluminous number of cases before the High Court Idioke, His Royal Majesty opted to build the High Court number 2 first to ease the workload of the Honorable Judge here. However, Kabiyesi assured us that he would build the OMDC, and in keeping to his words, the groundbreaking of OMDC Center is being done today. It is therefore my prayer that the Almighty Allah gives Kabiyesi the grace and good health to finish this laudable project. Amen. The law that established the Ogumotidor Courthouse was enacted on the 27th day of August 2020. The objectives of the OMDC are as follows. A. Enhance access to justice by providing alternative mechanisms to litigation in the resolution of disputes. B. Minimize citizens' frustration and delays in justice delivery by providing a standard legal framework for the fair and efficient settlement of disputes through court-connected alternative dispute resolution. C. Serve as the focal point for the promotion of court-connected alternative dispute resolution in Ogun State. And D. Promote the growth and effective functioning of the justice system through alternative dispute resolution methods and mechanisms. The OMDC is established to provide alternative ways of resolving disputes through arbitration, mediation, conciliation, expert determination, or early neutral evaluation, and the rest. These methods enable parties to resolve their disputes amicably in such ways that they remain friends after such disputes have been resolved. These are cheaper, less time-consuming than the adversarial method of resolving disputes through litigation. Any kind of dispute can be resolved at the OMDC. Inheritance, political, except nullification of election, matrimonial, except divorce, even criminal matters requiring restorative justice, apart from serious felonies. The OMDC boasts of having the highest number of centers in Nigeria. Presently, it has 5 centers. They are the Abeokuta Center, which was the first to be commissioned, was commissioned on the 10th of February 2017. The Ijebu-Ode Center, which was commissioned on May 9, 2018. The third is the Shagamu Center, which was commissioned on the 5th of December 2019. The fourth is the Ota Center, which was commissioned on the 22nd day of March 2021. The OMDC Center in Idioke presently sits at a temporary center. The completion at the temporary center. It started sitting on the 15th of November 2022. The completion of the courthouse will be a great addition to the Ogun State judiciary. I must mention that the establishment of multi-door courthouse centers across Ogun State will continue to ensure speedy dispensation of justice, low cost of dispute resolution, flexibility in the mode of resolution of disputes, and will ultimately bring justice nearer to the people. Let me conclude by emphasizing that the OMDC Center in Idioke, at the completion, must be used effectively. The center should become as busy as other centers before it. Let us not make the center a storage house, but a courthouse indeed,
where parties look forward to go and feel satisfied when they leave. I thank KBC for always being a partner in progress with the Ogun State Judiciary and look forward to officially commissioning the completed edifice in no distant time. Thank you all. God bless you. A fi ìpìlẹ̀ ilé-iṣẹ́ Ògùnmọ́tì Dorcas lílẹ̀ ní orúkọ Ọlọ́run tí ó dá ilẹ̀ àti ayé àti ohun gbogbo tó wà náà, àti ní orúkọ kábíyèsí ọba Saheed Ifálohùn Odúsànyà, ẹni tí í ṣe olú ti Ìdí Ọ̀kẹ́, àti ní orúkọ gbogbo àwọn kábíyèsí tó wà ń bí ọlọ́jà ẹkùn ti ìgbésà. Ẹ ṣé o. Píparí ilé yìí aṣojú ẹ̀mí gbogbo wa o, gbogbo wa la máa péjú tá a máa commission ẹ o.
ọba wa Saheed Ifáànù adúpẹ́ lọ́wọ́ Olúwa fún ọjọ́ àyájọ́ òní ọjọ́ 23 oṣù kẹfà ọdún 2024 ọba wa pé ọdún 7 wọ́n wà ní orí àpèrè àwọn bàbá wọn adúpẹ́ pé Olúwa wà pẹ̀lú Olúwa ò fi wọ́n sílẹ̀ adúpẹ́ lórí olórí wọn obìnrin rere lọ́ọ̀dẹ ọkọ tó dúró tì wọ́n gbọ́in ní gbogbo ìgbà lórí àwọn ọmọ lórí kábíyèsí wa àti ìlú lápapọ̀ adúpẹ́ fọlọ́run pé kò jẹ́ kárí aburú adúpẹ́ pé bí kábíyèsí ṣe ń gbé ohun mèremère ṣe nídìí ọ̀kẹ́ ẹ wò ó wọ́n kọ́ court wọ́n kọ́ police station wọ́n ti fi high court wọ́n ti fi second high court wọ́n ti fi lélẹ̀ wọ́n parí ẹ̀ ìmí náà ti ṣe foundation lẹ́nìí lórúkọ Jésù wọn ò ní ṣí lẹ́yìn wọn. mo bá kábíyèsí nídìí ọ̀kẹ́ mo bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alákọ̀ọ́kọ́ lórí ẹ̀mí tó wà ẹ̀mí náà lọ́jọ́ fún gbogbo àpẹ̀dáṣẹ́ ọ̀nà ọba kọ́nà jẹ́ ká lo ẹ̀mí ká ṣe 120 150 láyé mo tún bá dúpẹ́ lórí àwọn àṣeyọrí tọ́lọ́run fún ṣe gbogbo èèyàn kọ́lọ́run fún ṣe gbogbo àwọn project tó ń gbé ṣe ní ìlú ìjọkẹ́ yìí tó fi tún ọ̀dọ̀ kejì pẹ̀lú agbára Ọlọ́run bá ìjọkẹ́ oníbàjẹ́ àwa náà ní ọ̀dọ̀ tó wa náà àá lè máa ṣe Ọlọ́run á lànà owó fáwa náà ká máa fi máa ṣe láṣẹ Ọlọ́run bá á ṣe máa ṣọdún nígbà ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ bì ọdọọdún làárọ̀ mọ̀ bì lórí àtẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run bá ọwọ́ ò ní gbẹ́ o pẹ̀lú àṣẹ Ọlọ́run bá a máa ríra wa àjọ pẹ́ fúnra wa. tí èèyàn bá ṣe dáadáa á jèrè dáadáa nǹkan tí ìdí ọ̀kẹ́ ò ti ìbọn orúkọ wọn jẹ́ lánàá ló ṣe yẹ kó dépò tó délé ni tó máa gba gbogbo àwọn ọ̀dọ́ nímọ̀ràn wípé especially gbogbo àwọn ọmọ Ọ̀gbẹ́sà ẹ jẹ́ kí a mú ọ̀rọ̀ ìwé kí ó ṣe kókó gbogbo àwọn ọmọ Àwórì ẹ jẹ́ kí a fi ìwé kún gbogbo nǹkan tí a ń ṣe ká lè má rẹ̀yìn ní inú ìjọba tá a wà yìí gbogbo nǹkan tí ó wà nínú ìlú yìí tí ò bá sí ti ìwé ń bẹ̀ tí ò bá sí ọmọ wa tó kàwé dé lẹ́bù yẹn wọn ò lè gbé wọn sí gbogbo nǹkan yìí o wà á ní láti kàwé káwa náà gboyè rẹpẹtẹ tó a lè maintain gbogbo nǹkan tí ìdí ọ̀kẹ́ ń ṣe
pé ká kàwé ká fi ìwé kún gbogbo nǹkan tá a bá ń ṣe gbogbo high court magistrate court multi-door and so on and so forth tí wọn lè gbé púrúǹtù síbẹ̀ o ẹ jẹ́ káwa náà ká lọ fi ìwé kún ká lè di rímẹ̀ǹdé nìkan kó má yẹ pé àlejò wọn máa gbé wá tó máa hẹ́ẹ̀dì ẹ̀ nígbà gbogbo ọlọ́run á kọ́ wa mọ́ ṣe o. bí kábíyèsí Olúwa of Ìdí-Ọ̀kẹ́ land ìgbésà land wípé wọ́n kó ayẹyẹ ọdún mẹ́jọ tí wọ́n ṣe lórí ẹ̀kọ́ bàbá wọn ọkùnrin bàbá ńlá wọn wọ́n ní kò ní lọ́dún kan ó ní lọ́dún méje ó ní lọ́dún mẹ́ta lọ́dún mẹ́jọ lénìí á dẹ̀ lógún ọdún ọgọ́ta ọdún láyé títí kan àwọn olóyè tó wà lábẹ́ wọn títí kan balẹ̀ tó wà ní abẹ́ wọn lórílẹ̀ Ìgbésà yìí àwọn apẹ́ fún wa. orúkọ tèmi ni olórí Ọmọ́tọ́láni Òdúsọ̀yà olórí of Ìdí-Ọ̀kẹ́ olú of Ìdí-Ọ̀kẹ́ káwá bá wa ṣe àjọyọ̀ ọdún jẹ́ pé àṣẹ nílá a máa kí náà ní púpọ̀ a fi ń dúpẹ́ fún Ọlọ́run ọba pẹ̀lú oore tó fún wa àti àǹfààní tó fún wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. ìyàwó ilé Ìdí-Ọ̀kẹ́ àwọn special sẹ́sí olórí of Ìdí-Ọ̀kẹ́ torí àgbàlagbà ẹni wọn tó bí mi ní ọmọ ló wà láàrin wọn àmọ́ tó wọ́n síbẹ̀ wọ́n fún mi lọ́wọ́ yìí àgbàlagbà mi nǹkan tí bá sọ òun náà máa tẹ̀lé ọ̀wọ́ ojú orí mi ọ̀wọ́ ìwà mi gbogbo ẹ̀ náà ṣáná wọ́n bá mi gbà mọ́ra mo lè kó wọn jáde mo dúpẹ́ lọ́lọ́run kì í ṣe púpọ̀ ṣe lè fún ẹbí kì í ṣe agbára Ọlọ́run ọba tó fún mi ẹ tí mo fi ń darí wọn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pẹ̀lú àánú tó fún mi ìkọ̀kọ́nú wọn olùgbọ́ ní jábọ́ lẹ́yìn mi pẹ̀lú òkú Ọlọ́run wọ́n máa kó wọn lọ wọ́n máa kó wọn gbogbo bí kíbi fadéláyé wọ́n máa gba ìgbò. Bá wa sẹ́yìn tó ló sẹ́yìn wọ́n wà ní tòsí rẹ̀ ní bá bá àtìlú láṣẹ gẹ́wà ní bàbá wa àtìlú ọ̀dọ̀ bá tẹ̀sílẹ̀ bàbá wa ọlásùnkàn ní onígbòkò tí abẹ́ sí òdòdó orúkọ awódé látòdó àwọn àdébí tó lára rẹ̀ abẹ́ sí mi láti ó ká ìjẹ̀ṣà tó mẹ́wàá dé ọlọ́run bá láàánú wọ́n á fi jọ́ kájú padà sílé wọn mo dúpẹ́ yẹn pọ̀ mọ́ kékeré ìgbà ọlọ́run lè bá mi dúpẹ́ lọ àwọn sì rẹ̀ mi lọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àdúgbàrà wa ti ṣe. ọba wa lọ́wọ́ ètùtù ìdèjò tó bá dúró àwúre. ojú ìbàrẹ̀ o. ìbáṣẹ. ọ̀pọ̀jà ìbàrẹ̀. ìbáṣẹ. wọ́n ní àdájọ́ ló máa ń wù ní bàbá kan wù ní. gbogbo àwa ọmọ ẹbí Ìdí-Ọ̀kẹ́ ti lé toko ànífọwọ́gùn ànífẹsẹ̀ yìí. ọkọ̀ onímàrìwò wọn nípa kọ́lé wa. gbogbo olólùfẹ́ pátá tó wà níbí báyìí tí òfin ṣọmọ Ìdí-Ọ̀kẹ́ tó jọmọ Ọ̀gbẹ́ta tó jọmọ káàkiri ìlú òkè lẹ́ti wá ní gbogbo kíbi ọmọ ìyá ní gbogbo wa wọn ò ní fìdí ránṣẹ́ sílé gbogbo ẹni tó ń wó wá rówó ẹni wọ́n máa rọ́mọ ẹni wó wá rówó ẹni wọ́n máa rọ́mọ àlàáfíà àìkúbálẹ̀ ọrọ̀ ajé ti wá àdíjáde àjábọ̀ o òde tá a máa játa nídìí àní bá wọn lọ àjàlúwà ebúdógún ó dọ̀wọ́ ẹ o ojú wa máa fọ́ kéjì wa máa di o gbogbo ẹni tó máa ń ro kúrò wá wéréwéré báyìí kó máa lọ kókun só ẹni tó bá ro àmùmí wéréwéré kó máa lọ kókun só ìgbóná ọ̀sán kó jẹ́ tiẹ̀ ìgbóná òru tiẹ̀ ní kó jẹ́ o gbogbo ẹni tó wá sọ fún tá à ń ṣe bí nínú irú ẹ̀dá bẹ́ẹ̀ ó fọwọ́ já ìlàlújá nínú nítorí pé àníkàn jẹ kọ́ máa ṣú àsì nìkan lọ kọ́ máa ṣe ìwé tọ́jú ọ̀la ìwòye ọdún míì ní ọlá náà là ní àlàáfíà ní ká tún ṣe é o wọ́n náà nílò tàbógún wọ́n náà nílò ọ̀sẹ̀ mẹ́fà
àwọn aláwa ń jókòó yìí ó nítorí pé a ò fòdì ṣe é a ò sì jalè gbogbo ẹ̀dákẹ́dá bá fi tó tá à ń ṣe fún un ẹ̀dá bí a gba ní lébìrì lọ́wọ́ ọkùnrin wa àwòwò à ń lébọ̀ lẹ́nu lára wájú ẹ̀dá kan mọ́rin láyé ó tún kó sọ pé ó dáa tó láyé ànábì gan lọ Jésù gan lọ ọlọ́run bá dẹ̀rẹ̀ fún tí ó kò sí ìfọ́tà ń ṣe ibi tán fi dúró tiwa a lè gbàgbé ẹ̀ láyé ó lè nídìí ìta wílé ní àràárọ̀ mọ́ ó ti níbẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ wọ́n ọmọlẹ́rú tó ń bọ̀ gbogbo tó máa dé báyìí tó máa fi dẹ́ni pàtì lágbájá ń kọ́ wà lékè ní ìpòlú pọ̀ lérúwá o lágbájá ń kọ́ àgbẹ́ ti rọ ọkùnrin tọ́ sí wa lágbájá ń kó ojú ẹ̀ ti fọ́ ọkùnrin tọ́ sí wa o ojú wọ̀ ní fọ́ etí wọ̀ ní di àánú ọlápá ní lẹ́sẹ̀ o òde àjẹ́ àdé àníbá wọn lọ o gbogbo tá a béèrè kọjá tí o ti tó wa lọ́wọ́ lẹ́yìn tá a wá bílẹ̀ ní kálukú àbẹ̀ sí jójú ayọ̀.